nípa arákùnrin tí wọ́n sọ wípé ìyàwó wọn ó gbé ọmọ wọn lọ fún ẹlòmíì, ṣùgbọ́n nínú fídíò tí wọ́n ti ṣèsọmọ lórúkọ a rí ọkùnrin yìí àti aya rẹ̀ àti ọmọ àkókò lọ́wọ́. Ògúnrìndé ọjà Ògúnrìndé yẹ kó Ògúnrìndé wà. ọmọ àníyàn ọmọ Abíọ́dún ọmọ Abíọ́dún táyì ló ń jẹ Abíọ́dún àdíjọ. fọ́kìgbó ìṣọ̀bọ̀ ìgbà ilé ògbó ti rẹ̀. Kálẹ̀ Mr. Lawrence aya yín àti ìrí wọn ni o tàbí ọdún Ẹniọlá Àpáta, bó tiẹ̀ jẹ́ pé ọjọ́ tí ẹ ṣe ìsọmọ lórúkọ a ti fi fídíò ẹ̀ sórí Facebook, ó sì láwọn béèrè kan tá a fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin náà, ṣé ń gbọ́rọ̀ mi? a ti fi fídíò ẹjọ́ tí ẹ ṣe sọmọ lórúkọ tí a rí ẹ̀yin àtìyàwó yín, àbí kí lẹ fẹ́ lọ́dọ̀ wọn? ṣe bọ́ ọmọ lẹ́lẹ́fẹ́ ọmọ wọn ni wọ́n láwọn ń fẹ́, a dẹ̀ ṣì ń retí ẹni tí wọ́n pè ní ẹni tí wọ́n ló ní bàbá ọmọ Peter, ó dà pé Peter yẹn bo ni wọ́n ló ti ń ṣiṣẹ́ yẹn náà, wọ́n ní ilé ìtura Divine Hotel. Mr. Peter wọ́n ní àwọn ni máníjà Divine Hotel Ládó Èkìtì, ẹ dákun tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ a fẹ́ rí yín àti àǹtí Rónkẹ́ àti màmá wọn ọmọ Aságunlà, a fẹ́ rí wọn lọ́sẹ̀ tí ń bọ̀. Ọlọ́mọ sọ pé ọmọ òun lòún fẹ́, ẹ wàá lè fi hàn wá pé òun kọ́ ló lọ́mọ. Ó ní ìbéèrè tá a fẹ́ bi yín o, ó ní àwọn ìbéèrè kan tá a fẹ́ bi yín tó sì tó lágbára púpọ̀ àmọ́ ojú ọjọ́ ti ń rodò. ẹ dìde, ṣé láńlọ́ọ̀dù àdúgbò ni àbí láńlọ́ọ̀dù ilé tẹ́ gbé? ẹ ká lẹ́sà láàrin ìṣẹ́jú kan, kí lorúkọ yín sà? Orúkọ mi ni Ògúnlẹ́yẹ. ẹ sọ̀rọ̀ sókè sà. Orúkọ mi ni Ògúnlẹ́yẹ Emmanuel. ẹ lẹ́ mọ tẹ́nàntì lọ́dún wo? Year 2000 ni náà gbalé lọ́dọ̀. Lọ́dọ̀ yín? náà lò lọ́dọ̀. 3 years. Ta ló kọ́kọ́ wá gbalé lọ́wọ́ yín? Ọjọ́ tán kọ́ wá gbalé ìyàwó ló wá, so wá ní ọkùnrin ò sí láàárín, so kó wà níbi iṣẹ́, so a dẹ̀ sọ̀rọ̀, so a dẹ̀ ìgbà tó sanwó fúnra ẹ̀ ló kún ìgbà tí mo fún rìsíìtì ó dẹ̀ san. ṣé ẹ lè kó gbogbo rìsíìtì yẹn wá nẹ́sì? Ó wà lọ́wọ́ mi. tiẹ̀ tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀. ṣé ilé wo wọ́n bímọ sí? Ilé ọ̀dọ̀ mi náà bímọ sí. Ta ni bàbá ọmọ tí ẹ̀yin mọ̀? Bàbá ọmọ tí mo mọ̀ náà ni ilé. tẹ́ ẹ mọ̀? Because èmi fúnra mi ìgbà tán bímọ yẹn ìyá ìyàwó pè mí pé wọ́n ti bímọ, so mo dẹ̀ lọ hospital ní ẹ̀yìn immigration ní Odò Àdó, so ìgbà tí ó wá dìrọ̀lẹ́ ni bàbá ọmọ pè mí pé bó a ṣe lè gẹ́ẹ̀tì mọ́tò. ẹ jọ̀ọ́ tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀, ẹ jọ̀ọ́ ọjọ́ tí ẹ má bínú, ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Abíọ́dún Ẹniọlá Àpáta àti ìyá rẹ̀ Mọ́rẹ́nikẹ́ ọmọ bàbá Aságunlà Àpáta, màmá a máa retí yín lọ́sẹ̀ tí ń bọ̀, torí ẹ ní gbogbo ìbéèrè tá a bá fẹ́ bi yín ẹlẹ́ṣetán àti dáhùn. ọmọ yín náà gbogbo ohun tí a bá bí ọlọ́run á ṣetán àti dáhùn. mo ti ẹ̀ ń gbọ́ pé wọ́n ní ẹ fẹ́ lọ ilé ẹjọ́ àbí kò yé mi, ọ̀rọ̀ yìí ṣọ̀rọ̀ ilé ẹjọ́. ọlọ́mọ lòun fẹ́ gba ọmọ, ẹ̀yin lẹ́ proof ẹ̀ fún gbogbo ayé pé òun ló lọ́mọ àbó òun kọ́ ló lọ́mọ, kì í ṣọ̀rọ̀ pé à ń lọ ilé ẹjọ́ àbí kìnnìkan àmọ́ tó bá oníkálukú bá òun ló lè ṣe lábẹ́ òfin. àmọ́ retí lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára Ọlọ́run, torí ọ̀rọ̀ pọ̀ tí a fẹ́ bí yín tá a sì fẹ́ bí ọkọ ìyàwó, ṣe gbọ́. Ògúnrìndé ọjà Ògúnrìndé yẹ kó Ògúnrìndé wà. ọmọ àníyàn ọmọ Abíọ́dún ọmọ Abíọ́dún táyì ló ń jẹ Abíọ́dún àdíjọ. fọ́kìgbó ìṣọ̀bọ̀ ìgbà ilé ògbó ti rẹ̀.